Lizzy Anjorin ti padà jáde tán, ó ti padà sọ̀rọ̀ lórí iyún òkú ìyá Mercy Aigbe tí Mercy Aigbe ṣe fún ìyá rẹ̀ lẹ́yìn ìgbà tí ìyá rẹ̀ papòdà. N tí Lizzy Anjorin sọ lágbára, ẹnu mi kẹ́ẹ̀tì gbọ́, ẹnu rẹ̀ náà lẹ́ẹ̀tì gbọ́ ohun tó sọ. Ń play fídíò náà fún yín ẹ̀yin náà ti mọ̀, ṣùgbọ́n kí ló ká Mercy Aigbe kí ló ká Lizzy Aigbe la lórí pátí tí wọ́n ṣe. Gbogbo yín náà lẹ mọ̀ pé Ìyábọ̀ Ọmọ Òjó ó lọ sí pátí Mercy Aigbe níbi tó ti ṣe òkú ìyá rẹ̀, ṣùgbọ́n orin tí wọ́n kọ fún Ìyábọ̀ Ọmọ Òjó tó lórin kọ pé Ìyábọ̀ ó ti ń bọ̀, Ìyábọ̀ ó ti ń bọ̀, òǹkùn ìmọ̀ ọ̀dà ó ṣàkọrin tó jẹ́ pé orin ọ̀tẹ̀ ní eléyìí. Ó ṣeé ṣe kó jẹ́ pé òun ló bí ara bí nínú eyín Lizzy Anjorin. Ó wá jáde tán, ó sọ̀rọ̀, kí ló sọ in play fún tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ ìwọ náà jẹ́ bá tẹ subscribe button ikú ayé kí o mọ ìkankan ń bẹ̀ kò ní wọlé tọ̀ wá. Ó yá ẹ jẹ́ ká jọ gbọ́ ìsú níbẹ̀ ẹ̀gbọ́n tí Lizzy sọ ó tọ̀pọ̀ ọ̀rọ̀. Ẹ fi Mercy ilẹ̀ o, ẹ fi Mercy ilẹ̀, ó ń ṣe orí burúkú ní patí, ṣé Ìyábọ̀? Ìkà ni ẹ̀dẹ̀ pé warriors ibi tẹ́ bá ṣí ogun o, pọ́ǹtì ẹ̀jẹ̀ tó máa gbẹ lára àwọn ẹni ẹlẹ́ni. Ẹ rórí òbò kírun bó ṣe kù ní ẹ rórí Ìyábọ̀ Òjó ni. Ìyábọ̀ Òjó wá ń pe lẹ́mùsíìbù lẹ́mulẹ́mu ẹni ẹlẹ́ni. Ẹ wo ohun tẹ́ ẹ sọ Ìyábọ̀ Òjó dà, ẹ tún fẹ́ lọ fún Mercy. Àdúrà kan ni mo fẹ́ gbà fún gbogbo wa. Èmi Lizzy mi ní fọ́tà ṣọ́ọ̀rọ̀, gbogbo ọmọ tó ti kù mí jáde ò ní fọ́tà ṣọ́ọ̀rọ̀. Ṣé Ìyábọ̀ Òjó wá jẹ́yàn? Ìyábọ̀ Òjó tí ò lálùbáríkà, ẹ bá mọ bínú ẹ ṣe ń dùn. Àwọn ló ń sẹ́ẹ̀tì wọn ọ̀pù orí àwọn ẹ̀yẹ́ dẹ̀ ti gbà bọ̀dì, orí ló ń sẹ́ẹ̀tì gbogbo wọn ọ̀pù. Àwọn náà mọ̀ wọn bí ìyàwó da kan sọ̀rọ̀ ni ṣẹpẹtẹ́rì fíltà. Gbogbo yín ibi tí wọ́n bá pòsì yín sí làwọn náà ti máa rẹ́rìn.